Orúkọ tèmi ni Táíwò Ajíbóyè tí gbogbo èèyàn mọ̀ sí Owó ni Kókó Èjìrẹ́, ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Ẹ̀rìpà. Ọ̀pọ̀lọpọ̀ náà tó mọ̀ pé wá ní ọmọ bàbá lẹ́rìpà. Mo jẹ́ ìkan nínú àwọn tí Ọlọ́run fi kádẹ́gbó, Ọlọ́run fi kẹ́. Tí ààyè bá yọ, a máa ń dẹgbó. Oríṣiríṣi igbó la máa ń dẹ. A máa ń dẹ igbó ńlá lọ́pọ̀lọpọ̀ ìgbà, a sì máa ń dẹ àwọn igbó kéékèèké. Pàápàá jùlọ, adẹgbó ní bí àwọn agbègbè Oǹdó, adẹgbó ní àwọn agbègbè Ọ̀ṣun, adẹgbó ní àwọn agbègbè ilẹ̀ Ìgbò. Ṣùgbọ́n ìrírí mi tí ó jẹ́ mọ́nigbàgbé ó tó bí 5 tí ò ní ìrọ́nú, nítorí pé a fẹ́ kẹ́ ẹ kọ́ ẹ̀kọ́ kẹ́ ẹ sì mọ bí ayé ṣe rí ni. Ní ọdún kan mo pa ìgalà nígbà tí mo dẹgbó lọ lóru. Ìgbà tí mo máa rí ojú ìgalà yẹn, mo yìnbọn sí i, ìbọn ò bá, ó sá lọ. Ó ṣe wá di ní ọjọ́ kejì, èmi àti ọ̀rẹ́ mi kan a tún wá lọ, bá a ṣe rí ojú ìgalà yẹn, àwa yìnbọn sí ìgalà yẹn, a sá pa ìgalà yẹn. Ìgbà tá a wá gbé ìgalà yẹn délé náà, a lè dá ìgalà yẹn gbé, àwa méjèèjì níbi tó tóbi dé. Oǹdó ni mo wà nígbà náà, abúlé ibi tí mò ń gbé nígbà náà wọ́n ń pe abúlé ibẹ̀ ní abúlé Àsànkán. Tí èèyàn bá kúrò ní ilẹ̀ Olújì tó ń lọ sí ọ̀nà Bánkẹ́mọ, yóò yà ní orí omi kan tó ń pè ní odò Àwọ̀. Èèyàn ó yà, èèyàn á kọ́kọ́ kan ibì kan tí wọ́n ń pè ní Àwọ̀. Lẹ́yìn Àwọ̀ yẹn, èèyàn á kan Olómi-Tù. Lẹ́yìn Olómi-Tù, èèyàn á kan Àsànkán. Àsànkán yẹn ni èmi ọ̀rẹ́ mi yẹn ti wá dẹ̀gbẹ́, tá a ti wá lọ, tá a wá pa ẹran ìgalà ńlá yìí lóru. A wá pe àwọn èèyàn ẹgbẹ́ wa nílé pé a ti pa ìgalà, a wá lọ gbé e. Ìgbà tá a gbé délé, a wá jí mọ̀mọ́ ọ̀rẹ́ mi wípé òun ni kó wá lọ bá wa ṣe àyàn ìgalà yìí. Nígbà tá a gbé dé, a ti kún, ṣe mọ̀ pé obìnrin a máa ń sọ pé kán bá wa ṣe ìfun ẹ̀, kán bá wa ṣe oríṣiríṣi. Mọ̀mọ́ yẹn wá sọ fún wa pé ó rẹ òun, pé òun ò lè lọ ṣe nǹkan kan báyìí, pé tó bá di láàárọ̀ ọjọ́ kejì òun ó ṣe. Ó ṣe di láàárọ̀ ọjọ́ kejì báyìí tí mọ̀mọ́ yẹn dé ibi ẹran yẹn, ó ṣe kó ìfun ìgalà yẹn nínú omi báyìí, tó fọ̀, orí tó ṣí sókè báyìí, ó kàn bẹ̀rẹ̀ sí ní wúkọ́ ni. Ó wá gba odò lọ, odò ibi tí wọ́n ti máa ń pọn omi ìbùlẹ̀, pé bóyá òun náà ikọ́ yẹn tó sàmú, àwa sáà ń sọ pé gbàwo lẹ ti ń wúkọ́ tẹ́lẹ̀. Ó wá ní bóun ṣe rí náà nìyẹn. Omi tó lọ pọn báyìí, pé kóun ó lè fi omi kún omi tóun ó fi fọ ọkàn nìyẹn. Bí ìyá yẹn ṣe ń pọ ẹ̀jẹ̀ nìyẹn. Ìyá yẹn sá kú. Òkìkí wá kàn pé bóyá ìyá yẹn la pa lóru, bóyá ìyá yẹn la pa lóru, bóyá ìyá yẹn la pa lóru. Fún ìyàlẹ́nu èmi àtẹ̀yin, nígbà tí òkìkí kàn pé ìyá yìí ti kú, ìyá yìí ti kú, mo fẹ́ sọ fún wa wípé ní ojú àlá, nígbà tí wọ́n padà gbé mọ̀mọ́ yẹn lọ ìlú wọn, mi fẹ́ mọ dárúkọ, ṣùgbọ́n mọ̀mọ́ yẹn jẹ́ ọmọ ìlú Èkìtì. Wọ́n ṣe gbé òkú ìyá yẹn lọ ìlú wọn lọ́jọ́ kejì báyìí, èmi nìkan ni mo kù ní ilé. Mo wá lálàárí mọ̀mọ́ yẹn, ni mọ̀mọ́ yẹn wá ń sọ fún mi pé kò dáa o, pé kò dáa o. Wọ́n á ní kí ló dé? Lójú àlá yẹn mi ò mọ̀ pé ó ti kú, ó dàbí ìgbà tá a wà lójú ayé. Ó wá ní ìdí tó ń sọ fún mi pé kò dáa ni wípé ìgbà tí a pa ẹran, kí ló dé tá a wá pe òun sí ẹran tóun ò gbọdọ̀ jẹ ńbẹ̀, tóun ò sì gbọdọ̀ fọwọ́ kàn ńbẹ̀, pé sí àmọ̀ pé ara àwọn ni, pé ẹran ọ̀hún ni. Lójú àlá yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní pe ohùn, mo sá ń ka sáàmù bílẹ̀ fún mọ̀mọ́ yẹn. Ṣùgbọ́n nǹkan tí mo tún fẹ́ sọ fún wa ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń gbọ́ nípa ọ̀rọ̀ ẹran ìgbẹ́ bá a ṣe ń sọ yìí, pàápàá jùlọ tí ọdẹ akọni máa ń ṣe, Kọ́láwọlé Àgùnbẹ́ ọdẹ Ìbàdàn, ẹ má ṣe máa ní lọ́kàn wípé bóyá ẹran ìgbẹ́ jẹ́ èèwọ̀ láti má jẹ. Ṣé rí àti ẹran lé náà ní wàhálà, ẹran ìgbẹ́ náà ní wàhálà.
kò sí ẹran tí kò ní àbọ̀dè, kódà ẹja inú omi àwọn náà máa ní àbọ̀dè. Nígbà tí mò ń gbé ní abúlé kan tí wọ́n ń pè ní Àwọ̀, tí mo sọ pé a máa bá wọlé náà, mo rántí wípé ewúrẹ́ bàbá kan, ìbọn la padà fi pa ewúrẹ́ yẹn. Ewúrẹ́ bàbá yẹn tó bá wọ inú ilé, búà tó bá ti forí sílẹ̀kùn báyìí, á lọ kó ọbẹ̀ jẹ. Ọbẹ̀ nìkan ló máa ń lọ kó jẹ, ìjẹ nǹkan mi. Ọjọ́ tí a wá fi ìbọn pa ewúrẹ́ yìí, ọjọ́ tá a fi ìbọn pa ewúrẹ́ yìí, torí tá a bá ti lé wa fẹ́ pa bí kéèyàn ṣubú lẹ́yìn ẹ̀ kan rọ́ lápá, bí kéèyàn ṣubú lẹ́yìn ẹ̀ kan, ewúrẹ́ yẹn ò ní wálé láàrin ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin. Ṣùgbọ́n tó bá ti wálé báyìí, á lọ forí sílẹ̀kùn, á lọ kó ọbẹ̀ ọlọ́bẹ̀ jẹ. Níjọ́ tá a pa, mo fi Ògún búra, mo dẹ̀ fi Ọlọ́run adẹ́dà tó dá ayé àti ọ̀run búra. Ìgbà yẹn ni wọ́n ná owó coins, a bá £1, owó náírà kan onírin, a bá nínú ẹ̀. A bá ṣéènì ọrùn báyìí, a bá nínú àpò láì. So fún di eléyìí, ẹ̀yin tẹ́ bá ń gbọ́ gbogbo àwọn ìrírí wọ̀nyí, tẹ́ bá wò pé mi ò ní jẹran ìgbẹ́ mọ́, mi ò jẹ tú mọ́, mi ò jọyà mọ́, bẹ́ẹ̀ bá ti jẹ ewúrẹ́. Bẹ́ẹ̀ náà ló ń bẹ lára màálù, bẹ́ẹ̀ ló ń bẹ lára ẹja. Ọlọ́run la láàbò wa. Ẹlẹ́ẹ̀kejì, mo tún ṣe ọdẹ lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Ilẹ̀ Olújì. Wọ́n ń pe ibì kan níbẹ̀ ní abúlé olómi tútù tí mo dárúkọ fún yín yẹn. Mo wá ṣọdẹ lọ sí igbó kan, wọ́n ń pe igbó yẹn ní igbó Bàbájì. Gbogbo àwọn ọmọ bíbí Ilẹ̀ Olújì tó bá ń gbọ́ mi báyìí, wọ́n mọ̀ wípé ẹni tó ń sọ̀rọ̀ òótọ́ ló ń sọ. Òòṣà kan bẹ ní ìgboro ìlú Ilẹ̀ Olújì yẹn tí wọ́n ń pè ní Bàbájì. Ojúbọ rẹ̀ ibẹ̀ ló wà. Ṣùgbọ́n ibi tí Bàbájì yẹn wà tó ní igbó sí, igbó ńlá ni, kò sẹ́yìn ọdẹ tó máa ń dẹ. Èmi nìkan ni mo wá dẹgbó yìí lọ lọ́jọ́ náà. Bí mo ṣe dẹgbó yìí lọ, mi ò rí nǹkan kan pa. Bó ṣe di ọ̀sẹ̀ tí oṣù tó tẹ̀lé, bí oṣù méjì síra wọn, mo wá lọ pe àwọn ọdẹ tó kù, mo lọ pè wọ́n mọ́ra láti ìlú Bánkẹ́mọ. Àwa jọ lọ dẹgbó yìí, a kó ajá lọ síbẹ̀. Nígbà tá a wọnú igbó yìí, nínú ajá tá a kó lọ, a kó ajá 11 lọ, ajá 3 ló bá wa délé. A rí 4 nínú wọn. Àwọn tó kù ẹranko ló pa wọ́n. Àwọn ẹranko bíi ẹlẹ́dẹ̀ ẹ̀gàn, àwọn ìmọ̀dò, àwọn ẹranko bíi àwọn ìgalà. Tá a bá yìnbọn sí ẹran báyìí, gúgà, tó bá jẹ́ ẹran aláboyún ni, ọmọ máa jábọ́ nínú ẹ̀, òun gangan á dẹ̀ tún padà máa sá lọ. Àwa ọdẹ tá a lọ, àwa 60 ọdẹ ni, 60 ọdẹ. A dẹ̀ kó ajá 11 lọ, 4 ló bá wa délé. Òòṣà yìí ó wá lọ fi ẹjọ́ sùn àwọn tó máa ń bọ pé kí wọ́n sọ fún àlejò kan tó ń bẹ ní abúlé olómi tù sí Àsàntán o. Òun ti kìlọ̀ fún kò gbọ́ o, torí gbogbo ìgbà tẹ́mi máa ń lọ sínú igbó yẹn fúnra mi nìkan. Mo máa ń dẹ tàkúté, tí mo bá dẹ tàkúté, màá kàn déédéé rí pé tí mo bá fẹ́ lọ wo tàkúté yẹn, nǹkan kan á ti dojú tàkúté yẹn bolẹ̀. Tó bá jẹ́ tàkúté 4 ni, á dojú 4 bolẹ̀. Wọ́n á wò pé kí ló lè máa ṣe irú àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n torí pé mo ti ń gbọ́ fìrìfìrì pé wọn kì í dẹgbó yẹn, èmi kàn lo àyè àkókò nà kí pé kí ló fẹ́ ṣẹlẹ̀, mo fẹ́ mọ tí ó ṣẹlẹ̀, ló mú mi lọ nú igbó yẹn. Òrìṣà yẹn wá ní kí wọ́n ó kìlọ̀ fún mi o pé abúlé 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí n filẹ̀ fún agbègbè yẹn tí n gbọ́dọ̀ gbé bẹ̀ mọ́, pé tí mo bá gbé bẹ̀ pé òun ó pè mí sọ́dọ̀, pé òun ò sì ní yọ̀ǹda mi mọ́. Ìgbà tí wọ́n wá lu agogo, wọ́n wá láti inú ìgboro Ilẹ̀ Olújì, wọ́n wá lu agogo, wọ́n fi kéré o olúlí àlejò yóò ibé yóò gbélégbò ibé. Èdè Oǹdó wọn ni mo fi ń sọ yẹn, pé wọ́n ní ká sọ fún àlejò tó ń bẹ ń bí o pé ọdẹ ni, ó ti dẹnu igbó ọ̀dọ̀ òun ò fún lẹ́ran, òun sì ti kìlọ̀ fún, òun ti dojú tàkúté ẹ̀ bolẹ̀. Ó tún wá lọ kó àwọn àlejò míì wá, wọ́n wá dẹgbó pé òun kàn fi àpẹẹrẹ hàn wọ́n ni o, ọjọ́kọ́jọ́ tí wọ́n bá tún padà wá nú igbó tàbí òun gangan, pé òun ò mú sọ́dọ̀ ni o. Torí inú igbó Bàbájì yìí wọn kì í súfèé. Kí ni wọ́n ń pè ní ìfé? Kéèyàn máa sọ pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ níbẹ̀ yóò rà síbẹ̀. Wọn kì í súfèé ńbẹ̀. Ẹnikẹ́ni tẹ́ bá rí, ẹni yòówù tẹ́ bá rí tó jẹ́ ọmọ Ilẹ̀ Olújì, ẹ bi léèrè pé ẹ gbọ́ òòṣà wo ló ń jẹ́ òòṣà Bàbájì. Ẹ gbọ́ só ní igbó kan tó ń pè ní igbó Bàbájì ní agbègbè ibẹ̀. Ìrírí pọ̀ lóríṣiríṣi. Ṣé ti ọjọ́ tí a lọ sí igbó kan tí wọ́n ń pè ní Igbó Ọ̀yán nípínlẹ̀ Ọ̀ṣun. Ọdún yẹn ni ẹfọ̀n ó ń da Ìrèé láàmú. Wọ́n ń pe ìlú kan ní ìlú Ìrèé, ó ń da Ìkìrun láàmú.
ó ń da ẹ̀rípa láàmú, ó ń da ọ̀tàn ayégbájú láàmú. Ẹ̀fọn yẹn ó máa ń lọ, ó máa ń bọ̀, ó máa ń lọ, ó máa ń bọ̀, gbogbo èrò tó bá bá lóko àwọn èèyàn á sá. Àwa pera wa jọ, àwa ọdẹ nígbà yẹn, àwa wá ẹ̀fọn yìí lọ, a ò rí. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu wa, tí ẹ̀fọn yìí àsìkò tó bá kọjá lọ làwa tó ń débẹ̀, wọ́n wá ń pe ihò kan ní ihò àgbọ̀n, làwa máa ń pè ní ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ń pè ní àgbọ̀n. Òkúta máa ṣe ẹnu gámugàmú báyìí, àlàfo òkúta yẹ ihò máa wà ńbẹ̀. Tẹ́ bá sọ̀kalẹ̀ sí inú ihò yẹ, ẹ lè tọ́ inú ihò yẹ. Ẹni bá mọ ìlú Ìbàdàn dáadáa, bóyá ká máa sọ̀rọ̀ bí Mọ̀lété, ẹ lè tọ́ ihò inú ẹ̀ láti bí Mọ̀lété, ẹ lè tọ́ débi irú challenge kẹ́ tó tún jáde síbòmí. Omi á máa ń sàn ní ẹ̀gbẹ́ ihò yẹ báyìí. Àwa wọ inú ihò yẹ lọ, àwa ọdẹ tá a lọ, àwa kan la wọ ọbẹ̀, tá a tún wò pé bóyá ká tún sẹ́mọ̀ pé ọdẹ a máa ń ṣe ojú oríṣiríṣi. A bá ajá, a bá pàdé ní inú ihò yẹ tí ò sí ọdẹ tó ń sìn. A dẹ̀ rí àwọn ẹyẹlé funfun ní inú ihò yẹ láìsí ẹni tó ń sìn wọ́n. Tẹ́ bá rí ẹni yòówù tó ń gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ bóyá ní Ìrèé, ẹ̀rípa títí tó fi dé ọ̀tàn ayégbájú, ẹbí léèrè wípé ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ rí fídíò kan wò pé alàgbà kan, ọkùnrin kan sọ̀rọ̀ òkúta kan tí wọ́n ń pè ní òkúta ẹlẹ́yẹlé ní inú igbó ló wà. Òkè yẹn ń sin ẹyẹlé, inú ihò ẹ̀ náà ń sin ẹyẹlé. Téèyàn bá bọ́ sí inú ihò yẹn, tó bá sọ̀kalẹ̀ sínú ẹ̀, ẹ lè rìn láti bí irú Mọ̀lété dé challenge kẹ́ tó tún jáde. Tá a bá fẹ́ lọ ọbẹ̀, a máa ń taná lọ́sàn-án ni ká lè ríran nínú ẹ̀, nítorí pé àwọn ẹran náà máa ń sá wọnú ẹ̀, àwọn ejò ńláńlá lóríṣiríṣi. Ìrírí mi pọ̀ gan láṣẹ Elédùmarè. Àtẹ̀yin tẹ́ ń wò wá, àtàwa tẹ́ ń rí, àní ṣìjẹ. Nínú ẹran tó ń bẹ nílé, wọ́n máa ń gbàbọ̀dè. Nínú ẹran tó ń bẹ nínú igbó, wọ́n máa ń gbàbọ̀dè. Láàárín àwa èèyàn, alábọ̀dè ń bẹ. Àdúrà mi ni wípé àtẹ̀mí àtẹ̀yin àní bọ́ sí alábọ̀dè ayé, a sì ní bọ́ sí alábọ̀dè ẹranko, àní bọ́ sí ọwọ́ alábọ̀dè alágbèépa láṣẹ Elédùmarè. Báyìí ló ṣe mọ lọ́dọ̀ tèmi máa láre ọdẹ. Ìwọ̀n sẹ́rẹ́ ìnìjẹ́gi mọ bí orin bá pẹ́ lẹ́nu àyọ́jú nù. Ẹ mọ̀ pé ìpéǹpéjú làlà fìlà, bí àgbàlá bá kọjá ìpéǹpéjú ògè tí ò wúlò, ògè lásán ni àgùnbẹ́ ọdẹ ìlú Ìbàdàn. Mọ́gàjí ilé olúkú tán gbọ́ mi gbọ́rọ̀ ẹnu tèmi. Gbogbo èèyàn tí ń wò wá lórí móhùnmáwòrán, ikú ò ní pa yín, ẹ̀ ní ṣìṣe, òwò tẹ́ ẹ bá ń ṣe ò ní yí dànù. Ìgbà yòówù kẹ́ lò nílé ayé, ikú ò ní pa yín rèwerèwe, ikú ò sì ní rẹ́yìn lọ́kàn lọ bí iṣu. Ikú ò ní gbọmọ lẹ́yìn yín, ẹ̀yin náà ò ní bọ́ sọnù lẹ́yìn ọmọ yọyọyọ nílé aládé, àwọ̀lé lọ́mọ sàn án wọ̀.